Yes, my people. Hello, viewers. Princess Wine Oriadioja. A quick one. People have sent me loads of messages regards to my video that have been going viral about my stand that I said Yoruba. I think they're beginning to twist my words. They said I said that I already said that Yoruba nation will not work and things like that. Èmi ò sọ pé ní form Yoruba nation yìí mo kàn sọ pé kò lè work. Yes. Another thing is because form koko you only establish company kò má work. You only establish business kò má work. Kò sí nǹkan tí ó lè work àbí tó lè work. Nǹkan tí mo ń try láti sọ ni wípé Yorùbá or àìlóòótọ́ yín is enough láti mọ̀ wípé Yorùbá nation ò lè work. Ṣé fẹ́ gbọ́? Ẹ tọ́jú fídíò mi torí tí bá wá gba appointment lọ́wọ́ yín tí mo wá tọrọ appointment kẹ́ lè fi counter mi. Tí ẹ bá tí lóòótọ́ nu síra yín kò lè work. Abẹ́ fẹ́ gbọ́ kò lè work. Àbòsí yín ti pọ̀jù kò lè work. Ọ̀tẹ̀ yín ó ti pọ̀jù kò lè work. Ìmọ̀tara ẹni yín ó ti pọ̀jù kò lè work. Kò tí yé yín. Tí ẹ bá ti ní gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kò lè work. Ẹ jẹ́ kí n fún instance kan. Yibo tó bá ní 1 million naira lọ ó mọ̀ pé máa work. Ó mọ̀ pé máa fi get 10 million. Ọ̀nà tó dẹ̀ máa fi gbà get 10 million ni pé tó mọ̀ pé òun máa ní power of human resources tí ò ní let on down. A lọ sábúlé, a lọ kó gbogbo àwọn ọmọ ọlọ́mọ lábúlé. A kó wọn wá sẹ́kọ̀ọ́. I establish one business. Wọ́n máa serve ẹ̀. Ó mọ iye ọdún tó ń jọ sign fún service yẹn. Ó dẹ̀ settle wọn. Wọ́n mọ̀ pé máa settle àwọn kò ní disappoint wọn. Tí wọ́n bá wà lọ́dọ̀ ẹni yẹn, wọn ò bá rí olówó, Yibo mi tó jẹ́ olówó, wọn ò ní fi bẹ̀yẹn lẹ́kan lọ́bẹ̀ nìyẹn. Ẹ lọ wo ìsàlẹ̀ Èkó, ẹ wo bí Yibo ṣe wà ńbẹ̀. Ẹ lè rí Yibo méjì tó ń jà. Ipa no go gree, I no go gree. Na my market go sell. Na no be my market because one of ọjà source kan ṣo náà ní gbogbo ọjà wọn tí ń wá. Yorùbá mélòó ló lè ṣe. Tí Yibo bá lọ mú ọjà kan wá, tó bá fẹ́ lọ mú ọjà wá, á pe gbogbo Yibo ẹgbẹ́ ní meeting wọn. Ó fẹ́ lọ mú ties wá o. Á dẹ̀ cost 500 million. Gbogbo àwọn 500 people, wọ́n á dẹ̀ dá 1 million. A jẹ́ 500. Má dẹ̀ gbé fẹ́ni kan ṣo. Ṣé Yorùbá lè ṣe? Ẹni á dẹ̀ lọ. Á dẹ̀ manufacture ọjà yẹn. Á dẹ̀ pín fún gbogbo àwọn 500 yẹn. Báwo ni Yorùbá ṣe fẹ́ beat wọn in business? Tẹ́ bá form nation, ṣebí ẹ lè kọ́kọ́ ṣe mọ òwò tẹ́ lè jọ ṣe. Yorùbá tí ò lóòótọ́ láàrin ara wọn, báwo lẹ ṣe fẹ́ ṣe òwò papọ̀? Yorùbá ẹ lè jọ ṣiṣẹ́ lọ́fíìsì. Kí Yibo kan máa pe Yibo ẹgbìkì kó máa pe ẹnìkan ọ̀gá wọn wípé kí wọ́n yọ ẹni yo. Kó wá bá ìwọ ọ̀gá wọn tó jẹ́ Yorùbá wípé brother òun tó jẹ́ Yibo yẹn kò dáa. Yorùbá ló ń ṣe irú ẹ̀. Tí Yibo bá lọ ṣe business tó bá pé ties náà fẹ́ tà. Àwọn non determine price. Gbogbo bí tó bá dé tó bá rà lọ́dọ̀ Yibo kan wá rà lọ́dọ̀ Yibo kan. Yorùbá ò lè ṣe. Yorùbá sọ fún ẹ pé you see that my friend, that person tó rí fake ní tiẹ̀, tèmi l'original. Tẹ́lẹ̀ yìí má lọ rà ńbẹ̀. Ó jeep goods ẹ ni. Tèmi l'original. Tèmi ni mo fowó rà. Yorùbá wọn ò lè ṣe rere láàrin ara wọn. Wọn ò lè sọ òótọ́ láàrin ara wọn. Wọ́n máa ń dèra wọn ni. Tó bá rí tí Yorùbá bá rí ẹnìkan tí ọ̀nà ẹ̀ ò fi bẹ́ẹ̀ là á tún fún pamọ́ bẹ̀. Ìwọ tó bá wá sọ pé ó wá jẹ́ Yorùbá tí wọ́n tún ọ̀nà ṣe ẹni tó tún ṣoore fún ìyá tún fi bí ṣú ẹ. Ṣọ́rọ̀ mi ń yé yín báyìí. Fẹ́yìn tí ẹ lọ́pọlọ ni mò ń bá sọ̀rọ̀ kì í ṣáwọn tó rí wọ́n ti dàrú tó yẹ kó wà mental hospital. Because àwọn yẹn ló máa twist ọ̀rọ̀ mi. Wọ́n ní mo ní kò lè sí ní Yorùbá nation. Mo ní Yibo ló máa ṣe gbá. Mo láwùsá ló máa ṣe gbá. Nǹkan tí mo mú wá ní ti Yibo rè. Ìṣọ̀kan. Tí Yibo kan bá dé ibì kan tó bá ń gbé ilé kan, kẹ́ tó lajú pẹ́ Yibo mẹ́wàá tí ń gbé bẹ̀, ogún tí ń gbé bẹ̀. Tí Yorùbá kan bá ń gbé ibì kan,
tó bá lọ mú àwọn Yorùbá ẹgbẹ́ wá Yorùbá ẹgbẹ́ yẹn àwọn ni wọ́n máa bá tiẹ̀ jẹ́ lọ́dọ̀ ẹni tó nílé ongo ní bá attempt láti lọ kó èrò wá nítorí pé kò fẹ́ kó mọ ibi tóun tiẹ̀ ń pé dépò pa àsopọ̀ náà wà ńbẹ̀ Yorùbá nìyẹn Yíbò ní gbogbo tán bá wà báyìí wọ́n máa múra wọn wá ni mo ti ra lẹ̀ ń bí ìwọ náà wà ra lẹ̀ tiẹ̀ mo ti ra lẹ̀ ń bí ìwọ náà wà ra lẹ̀ tiẹ̀ mo ti ra ń bí báyìí wà ra nù tèmi kí gbogbo á lè jọ wà wọ́n dẹ̀ form chains of associations mọ́ Yorùbá lára tẹ́ bá wá dé ìlú tiwọn lè rí bí tí Yorùbá ti form association pé àwọn jọ ń ta àwọn jọ ní ṣọ́ọ̀bù jọ lè rí because Yorùbá kan ló máa sọ fún Yíbò kan pé má rẹ́ǹtì ṣọ́ọ̀bù yẹn fún a pè Yíbò a pè so ọ̀nà wo la fẹ́ fi ṣe Yorùbá nation tó fẹ́ fi work Haúsá tó bá jẹ́ kùkúmbà ló ń tà kíkúmbà ló ń tà àbí carrot àbí kíní kó jẹ́ tomato lásán kó jẹ́ àpò kan ló mú bọ̀ iye Haúsá tó máa bá tà wọ́n á tẹ̀lé láti north kò dẹ̀ sí Haúsá kan tó máa dìde pé ọ̀dọ̀ eléyìí lòun wà tẹ́lẹ̀ o nítorí pé òun ti wá rí wọ pé wọ̀ bẹ́tà òun àwa sá kúrò lọ́dọ̀ yẹn wá lọ gbẹ́ eléyìí kò ní ṣe Yorùbá ló máa béèrè pé kí ọ̀nà owó gan ni wọ́n fi tíìkì tóun gan ò lè ṣe better than you òun lòun make owó fún ẹ̀ ṣọ́ọ̀bù ẹ̀ là Yorùbá ọmọ kí tó lọ mú jáde láti inú ìwò òbí kan máa sọ fún ẹ pé òun lòun sanwó lòun náwó jù because lòun tajà fún ẹ jù because àwọn ọ̀rẹ́ ẹ̀ kan ara àwọn ọ̀rẹ́ ẹ̀ tó ń wá wọ́n ń sọ fún wípé wọ́n ti ń pòkọ̀ ìbànújẹ́ fún wọ́n ti ń fi ìbànújẹ́ sí lọ́kàn against ọ̀gá ẹ̀ àwọn Yorùbá kan nìyẹn o lè rí Yíbò tó máa sá kúrò lọ́dọ̀ ẹnìkan tó máa bọ́ sọ́dọ̀ Yíbò míì lọ́wọ́ wọn ní trade fair mo dé trade fair àwọn ni wọ́n ń ṣe ni wọ́n ń ta cosmetics gbogbo cosmetics àwọn náà ṣe àwọn náà pò papọ̀ ní yàrá wọn Yorùbá lọ forí balẹ̀ mẹ́ aláwọn Yíbò àbú Yorùbá wọ́n fẹ́ lọ rajà wọ́n á bú á tún padà lọ́bẹ̀ á tún lọ rajà mẹ́ tó bá lọ sọ́dọ̀ Yorùbá tí Yorùbá bá pọ́nlé tó gbé ṣíà fún kò mí nípò máa rajà mẹ́ abẹ́gbọ̀ so ọ̀nà owó lẹ́fẹ́ fi ṣe Yorùbá nation yìí tó fẹ́ fi work Haúsá ẹnìkan tó bá ń bọ́ wọn tó ń fún wọn lóúnjẹ wọ́n rẹ́dí àti sáàfù ẹ̀ tó máa fi kú Yorùbá ò ní ṣe bẹ́ẹ̀ everybody lọ̀gá if lie á ti máa ga jonírì ẹ̀ lọ ọ̀gá ẹ̀ tó mú wá yẹn bó ṣe máa fà á ṣubú ló máa wá mo mọ iye àwọn tí mo kọ́ lọ́rọ̀ sọ lórí mídíà abẹ́gbọ̀n tí wọ́n láwọn start mídíà tó yẹ pé true mi náà fi kọ́rọ̀ sọ many èwo ló wá nínú wọn tó sọ pé orí adé ọjà true ẹ̀ ni mo ṣe start mídíà mo ti bẹ̀rẹ̀ láti over 20 years ogún ọdún ti kọjá o táwọn ọgọ́ bá ń gbọ́ ọ̀rọ̀ mọ́ bá láwọn òpọ̀rọ̀ èèyàn báyìí rí ṣùgbọ́n lẹ́nu ìgbà wọ́n ti bẹ̀rẹ̀ kàríkà ṣọ́ kínní wọ́n ti wá mẹ́ńtọ̀ mi wọ́n máa parọ́ pẹ́ nìyẹn Yorùbá nìyẹn bó bá wá láwọn jẹ́ Bìní àbẹ́dọ̀ Yorùbá ni wọ́n o tí bá sọ Yorùbá ó dé Bàdágìrì ó dé gbogbo ẹ̀ o kò sí yẹyìn ọmọ Yorùbá aláìpé orí ọmọ Yorùbá alábòsí ọmọ Yorùbá ẹlẹ́gàn ẹlẹ́tẹ̀ alábùkù báwo la ṣe fẹ́ bára wa jókòó ta fẹ́ ṣe tó lè gùn Yorùbá tí kìí sóòótọ́ Yorùbá tó máa róòótọ́ ńlẹ̀ tó dẹ̀ máa parọ́ Yorùbá tó ń ṣe àbòsí Yorùbá tó jẹ́ pọ̀ ọmọ ẹnìkan ló dáa ọmọ ọlọ́mọ mi ò dáa ọ̀nà tí ò dẹ̀ fi dáa rẹ̀ ọmọ ẹ̀yẹn nìkan àwọn ọmọ ẹnìkan nìgbẹ́kẹ̀lé ẹ̀ ẹni tí ò ní rí ẹni kò lè mọ iye ẹni mo sọ fẹ́ nìkan mo ní sọrí tí èmi ìbá bẹ́ẹ̀ ṣe tó o bá mọ yìí o ò ní rú mi nínú lára ǹdìn tó bá ní rú mi wàá mọ yìí ẹni tó mọ yìí wúrà náà ń tà fún lọ́wọ́ wọn ní Nàìjíríà diaspora ní London ní UK wàá rí wọn báyìí tẹ́ bá bá wọn jókòó wọn máa distinguish ara wọn bí pọ́n jẹ́ nǹkankan
mo wá wò pé láàrin ara wa ń bí náà Yorùbá ló máa ń dìtẹ̀ ara wọn Yorùbá an incident kò ṣẹlẹ̀ lady kó wá gbọ́dọ̀ ẹ̀gbọ́n ọ̀rẹ́ tèmi ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi yẹn ó wá gbọ́dọ̀ ẹ̀ àjẹ́ ọ̀dọ̀ ọ̀rẹ́ títí ẹ̀gan ló ń gbé tẹ́lẹ̀ ó bá bẹ̀ jẹ́ ni àwọn wá gbà sọ́dọ̀ lady yẹn fẹ́ ó shock nígbà tó rí wípé ibi ìlú kó wá ìyẹn tẹ̀ fẹ́ sọ pé òun ò mọ̀ bí tó kó lọ o kíní kan o ó dẹ̀ ti ń gbọ́dọ̀ fún bí oṣù kan best friend ni wọ́n ìgbà tí yẹn ṣẹ̀ṣẹ̀ wá ṣe tiẹ̀ fún ló ṣe wá ń pariwo kò mọ̀ bí tẹ́ni yẹn ti mú wá kò mọ̀ bí tẹ́ni yẹn ti pàdé ẹ̀ ìyẹn kàn rójọ́ pé ọ̀gá àwọn ò dáa ìwọ ló dáa ló bá gbà sọ́dọ̀ ẹ̀rí bọ́n ṣe ń ṣe ọmọ Yorùbá ló máa ṣiṣẹ́ nínú complex yìí tí ọmọ ọ̀dọ̀ kó á kúrò lọ́dọ̀ ẹnìkan á dẹ̀ bọ́ sọ́dọ̀ ẹnìkejì kò dẹ̀ sí nǹkan tó wrong ọmọ ọ̀dọ̀ inú ilé ẹ̀ ọmọ Yorùbá á wọnú ilé ẹ̀ wá á mú ọmọ ọ̀dọ̀ ẹ̀ ni wọ́n ti máa ṣe backbiting wọ́n ti máa bàjẹ́ wọ́n ti máa jọ bàjẹ́ á wá mú lọ sílé tiẹ̀ ìyẹn máa gbé bẹ̀ wà máa wò wọ́n lọ́ọ̀kan Yorùbá wá ní tẹ́ ẹ bá tiẹ̀ ṣeré ẹ máa kíra yín bẹ́ẹ̀ bá tiẹ̀ láìka ara yín mọ́ ẹ máa kíra yín kí làbọ̀rọ̀ máa kíra wa pátápátá là fọ́jú kùmọ̀kùmọ̀ là dẹ́tẹ̀ ojú àfọ́ọ̀fọ́ tán ìjà ń dálẹ̀ èmi ò rẹ́ni tí mi ò bá ṣe tí mò ń kí mi ò lè ṣe èèwọ̀ tèmi ni ẹni tó bá mọ yìí wúrà lèèyàn ń tà fún Yorùbá wọn ò ṣe é gbé wúrà lé lọ́wọ́ wọ́n máa bàjẹ́ ni wọ́n máa dàrú ni Haúsá ò ń dára wọn bí wọ́n ṣe ń bond nǹkan táwúsá tẹ bá sọ pé Haúsá ń rúùlù ó ń rúùlù mo gbà kì í ṣagbára láwúsá fi ń rúùlù ìṣọ̀kan wọn náà fi ń rúùlù tí Ìgbò bá take over gbogbo businesses ìṣọ̀kan wọn náà fi ń take over businesses kí lẹ wá ń sọ fún mi kí ni Yorùbá lè ṣe no mo fẹ́ káwọn èèyàn lè kókó ẹjọ́ ẹ̀yin dádì mi ẹ̀yin mọ́mì mi mo fẹ́ kẹ́ ṣàlàyé fún mi kan tí Yorùbá lè ṣe bóyá mi go mọ̀ mo mọ̀ pé ẹ lè ṣọ̀tẹ̀ mo mọ̀ pé ẹ lè ṣe rìkìṣí mo mọ̀ pé ẹ lè ṣàbòsí mo mọ̀ pé bó bá ọpá bó bá òbú lẹ́sẹ̀ Yorùbá téèyàn ṣeré fún tó ń fi bí ṣúyàn mo kó many of them dání ní London mo rò pé mo ń ṣe bí ọmọ Nàìjíríà rere idiot kan mo pàdé wọn àti sister mo bá kí pé hello how are you what's your name ló bá ní Adé lórúkọ òun pé my name is Ade mo ní Ade lẹ́gbọ́n ẹ̀ ní Adé mo bá ní hello Adé báwo ni ló bá ní oh fine mo ní báwo everything it's okay báwo ni kíní kan oh it's good báwo ni kíní kan mo lẹ́yìn òun sọ Yorùbá ni ó lè mi ò kí ń sọ Yorùbá ó ní I don't like it mi ò like language yẹn because I don't like it because money like language what brand of money mo kọ́kọ́ bẹ̀rẹ̀ money ẹjọ́ how long have you been in United Kingdom ló bá ní I just come this is my first time and when did you arrive ló bá ní 2 days ago first time ní United Kingdom kò dé like èdè Yorùbá mọ́ ṣáwọn tá fẹ́ bá jókòó dì mo wá bẹ̀ lọ́wọ́ what sort of product can you manufacture for an English person now that you have lost your identity mo ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ nítorí pé wọ UK lẹ́ẹ̀kan ṣo ó wá bá wa tá à ń gbé UK láti almost 20 years ó dẹ̀ ń sọ fún àwa wípé òun ò lè ṣèdè Yorùbá mọ́ gbogbo àwọn Ìgbò tí mo mọ̀ èdè wọn náà ń sọ àwọn Haúsá tí mo mọ̀ èdè wọn náà ń sọ Yorùbá tẹ́mi bá ń sọ Yorùbá sí á ní mi ò gbóyìnbó ẹ fẹ́ gbọ́ Yorùbá ní mi ò gbóyìnbó mi ò kàwé ló jẹ́ máa sọ Yorùbá sóhun ṣáwọn tẹ́mi fẹ́ bá jókòó nìyẹn wọ́n máa wá sọ fọ̀nà orí burúkú wọ́n máa sọ accent wèrè àwọn táyé wọ́n ti bàjẹ́ gbogbo certificate tí wọ́n kó jọ wọ́n lọ rà á ni o Yorùbá mo mọ lógo yín mo ti gẹ́ẹ̀tì yín gan mo ti mọ̀ yín dáadáa ẹ̀yin wo mo gbé yín wò báyìí ìṣẹ̀lẹ̀ fúyẹ́ nǹkan tẹ́mi ò ṣe lè bá Yorùbá nation lọ nìyẹn o má bínú ẹ̀yin jáde wà yín mọ́ mi wà o Yorùbá ti fọ́ wọ́n ti fọ́ lé wọ́n ti túlé wọ́n ti skátà lé gbogbo àwọn tó ṣòro fún ibi náà máa fi ṣó
wọn ò ní rántí oore ẹni ibi ni wọn. So Yoruba nation, I will never stand for that. Thank you.